kí n má parọ́ tàn yín, ètùtù ọlá ni mo ṣe tí mo fi lókìkí Òṣùpá. Gbajúgbajà òǹkọrin fújì ni tí orúkọ rẹ̀ ń jẹ́ Saheed Okunọlá tí gbogbo ayé túmọ̀ sí Saheed Òṣùpá ti sọ gbangbangba pé ètùtù ọlá lòun ṣe káyé lè dùn gbé fóun. Òṣùpá sọ eléyìí di mímọ̀ lásìkò tó kọrin níbi ayẹyẹ ọjọ́ ìbí ọdún 52 tí òṣèré tíátà ni Fatai Oduà tí gbogbo èèyàn mọ̀ sí Lálùdé ṣe ní 30 oṣù kẹta ọdún tá a wà yìí. Nínú fọ́nrán fídíò kan tó ń lọ káàkiri lórí ìtàkùn ayélujára ni Saheed Òṣùpá tó ti gba àwọn ọmọ ẹlẹgbẹ́ rẹ̀ níyànjú láti ṣe oògùn ìsọyè nítorí pé ọpọlọ wọn ò gbé orin dáadáa mọ́. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹnìkan ti gba òun nímọ̀ràn rí láti má ṣe sọ pé òun ṣoògùn, ṣùgbọ́n ó ní àgbẹ̀dọ̀ ó ní kò ṣeé ṣe nítorí ibẹ̀ ni ilẹ̀kùn ọlá ti ń sílẹ̀ fún òun. Ó tún ṣàlàyé pé òrìṣà kan tóun mọ̀ dáadáa ni Ifá tí òun sì máa ń forí balẹ̀ fún lójoojúmọ́ tóun bá ti jí. Nígbà tó ń fèsì sí àwọn tó ń sọ̀rọ̀ padà sí i lórí ìtàkùn ayélujára, ó ní òun ò bu ẹnu àtẹ́lu ìwé mímọ́ kankan rí, ṣùgbọ́n ó kọ̀rọ̀jú sí àwọn alágàbàgebè. Ó ní kí ohun ìbá tó gbẹ́kẹ̀lé tí kò bá gbẹ́kẹ̀lé ògùn. Òṣùpá fi kọ́ rẹ̀ pé kò sẹ́ni tí kò ṣògùn níkọ̀kọ̀ tàbí gbangba, ṣùgbọ́n àgàbàgebè pọ̀ lára àwọn èèyàn tí wọ́n ń pariwo pé Bíbélì tàbí Kùránì nìkan làwọn gbẹ́kẹ̀lé.